Ayé mi tèmi bá mi. Pàdé. Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù. Bàbá, ẹ ṣí ẹnu. Àwọn ẹgbẹ́ wọn làwọn ní wíńdò. Mo ní kẹ́ ẹ ṣí ẹnu ẹ̀. Kí n sí. Mo ní kẹ́ ẹ ṣí ẹnu ẹ̀. Kí n sí. Ẹ ṣí. Ẹ̀yin ẹni kí n sí o. Mo ní kẹ́ ẹ ṣí. Ẹ ṣí. Pátọ̀. Yá. Ṣé ti bàbá àtọ̀? Ẹ má bò ó. Ẹ̀yin ọmọ ilé yàwó. Apostle, we hear of this. Báwo? Òun sọ fún pásítọ̀ tí mo lọ mú wá tó jẹ́ pé láti ìfò ni mo lọ mú wá fún ìyàwó rẹ̀ pásítọ̀ orí ìjọ. Èèyàn sábì ọ̀rẹ́ ló ń gẹ̀sùn lọ́dọ̀ wọn tó ní wọ́n yàwó rẹ̀ tí kò yẹ kó máa dúró báwo ni wọ́n gbà ẹ́ sàn. Dádì, ẹ tó máa ń ṣe ẹ̀wù etí ẹ̀wù bluetooth yìí mo fi gbọ́ orin lójú títì ẹ̀ lèmi lọ́wọ́ lèmi lẹ́sẹ̀ ètò fi gbogbo ẹnu ní gbangba. Pásítọ̀ ẹ̀wọ̀n yìí mi ẹ̀wù kọjá àwọn àjẹ́jù lọ́wọ́ mi tó fi ya wèrè ẹ̀wù àsọ̀tà ni tó fi ya wèrè. Bàbá ẹ disappoint me. Bluetooth tó fi ń gbọ́ orin tó fi ń receive call òun ni ọmọ ife sétí ẹ̀jẹ̀ gbé mi látò dídí fọ̀ wá síbí ẹni ọmọ yín yàwó mẹ́wàá òun ni ọmọ yín gbọ́ ẹ disappoint mi. Mi ò disappoint yín, mi ò tí wọ́n yín ẹ̀wọ̀ ẹ̀yin náà kò pásọ̀ ẹ lọ ẹ ṣe ìbéèrè yẹn dáa ibi tó mo bá yín jà káṣí ẹ̀ wá dé mi èmi lóko ní ẹ̀mí ò kàwé ṣébí Jésù lẹ́yìn bá ilẹ̀ máa mú ìgbà tó ṣàlàyé fún yín pé ọmọ mi yàwó rẹ̀ wọ́n bá yín nífọ̀ tí wọ́n yẹ ká ìbẹ̀ bí Ọlọ́run ní iná yẹn bí pátá lẹ̀ fún débẹ̀ bí wọ́n yìí ló yàwó rẹ̀ o búlútùtù ni wọ́n ti máa dẹ̀mọ̀ lórí o. Nígbà tí ẹ̀yin wá gbé mi láti òní nífọ̀ pé ọmọ yín yàwó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè tí wọ́n lẹ̀ nífẹ̀ẹ́ yín kò lẹ̀ tẹ̀lé yín wá láti òní nífọ̀ wá síbí. Jọ́lẹ́ ti Jésù sọ fún yín. Báwo ni mo ṣe fẹ́ mọ̀? Bàbá ó yẹ kí wọ́n máa tẹ̀lé ní ayé ọ̀rọ̀. Bàbá ọmọ ẹ̀tọ́rọ̀ fún ìgbà yìí jẹ́ ẹ̀ṣẹ̀. And God for forgiveness. Ìrora tó dárí sí i. Láti ilé ẹ̀fọ́. Ẹ wá pásọ̀. Ṣé ìwọ náà ti wá ẹjọ́?